pẹ̀lú ọpẹ́ àti ìyìn ni a fi ń kéde ètò ìsìnkú màmá wa Princess Juliana Bosede Ẹkúndayọ̀ ní Ògúnjọbí tó ṣe bẹ́ẹ̀ tó kí ayépo dìgbò ṣe ó dàárọ̀. màmá ó dìgbò ṣe màmá ó dàárọ̀ màmá ó dìgbò ṣe màmá ó dàárọ̀ ó dojú àlá o ká tó lè ríra ó tún tẹsẹ̀ Jésù ká tó lè ríra wá. ọdún 83 years ni màmá lò lórí èpẹ̀ kí wọ́n tó lọ sinmi. ìrọ̀lẹ́ ọjọ́ Tuesday February 6 ni àṣálẹ̀ orin onígbàgbọ́ ní Gẹ̀mígẹ̀rẹ̀ Street Ilesa Ekiti. ọjọ́ Wednesday February 7 ní ìsìn dágbére ní St John Anglican Church Ilesa Ekiti. ọjọ́ Thursday February 8 ni a ó tẹ́ màmá ní ìtẹ́ ẹ̀yẹ sílé wọn Tèmídire Street Usi Ekiti. aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ kan yìí ní ìsìn orin àṣálẹ̀ onígbàgbọ́ Christian Wake. aago 10 ọjọ́ Friday February 9 ní ètò ìsìnkú ní St Andrew Anglican Church Usi Ekiti. fífi eru fún eru iyẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ di ìtẹ́ ìjọ. ayẹyẹ ni ọmọ sì yóò wá gbìnà yá. ní gbàgede tó dojúkọ Federal College Usi Ekiti. kálẹ̀ o ọmọọba Juliana Bosede Ẹkúndayọ̀ ní Ògúnjọbí. ọmọ wọn ní ìlú Ìlàsà Èkìtì. ọmọ wa ọmọ ẹkùn láàfin. ọmọ káwò kábíyèsí. ọ̀ṣunpọ̀nà ọmọdígẹ̀. ọlọ́ni jogún ayé. igi rabata nínú òkun. ọmọ eléluwẹ̀wẹ̀ òkè ọjà. ọmọ adípẹ̀ òkè ọjà ó tó bí ètìtó. ọmọ atẹlúmọba àró. ìwẹ̀ ní jẹ́mi jurú kì mọ́rọ̀ gìrì sébẹ̀. ìwẹ̀ ní jẹ́mi jurú kì mọ́ lọ́tà jórí. tẹ̀bí bá bá mi lọ́nà ọjà kí mi á jẹun ní. ọmọ eléru wẹ̀wẹ̀ òkè ọjà. àyà wọn ní ìlú sí Èkìtì. ọmọ àtọkọbọ̀ mọ́ síbì kan ni. àyà wọn lẹ́bí ìjẹmu. ọmọ elébùdúmọ̀ jẹmu mọ́rẹ́. ọmọ àkọlọ́ṣọ àjèjì kẹwẹ́sẹ̀. àjòjì kó bá wẹsẹ̀ níbẹ̀ ó mọ̀ dání ẹ bọ́ra o. súnrẹ́ o. yèyí ọmọ Abíọ́dún Awóyọmí àti Olúwatóyìn Awóyọmí ni wọ́n kéde lórúkọ gbogbo ẹbí. àníṣẹ́kùn tàbí ọ̀ṣẹ́ láyé dé a ò rí